SAMLARY mo lè fi ẹ̀ṣẹ́ fọ́ ẹ ní ojú. Ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin tèmi, ẹ farabalẹ̀ o ẹ̀yin èèyàn kí ẹ wá nǹkan fìdílé nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí ẹ̀yin èèyàn wa fídíò yìí gangan ló yẹ kó máa pè ní ó ń gbóná fẹlifẹli. Nínú fídíò yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò tí ẹ̀ ń wò lónìí yìí. Ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ sí SAMLARY àti VERYDARKMAN. Ẹ̀yin èèyàn ìjà ti bẹ̀rẹ̀, wàhálà ti dé, ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Ó bí mi ní inú, mo lè fi ẹ̀ṣẹ́ fọ́ ojú ẹ tí n bá mú ẹ ṣé ní burúkú tó gbé sọ́run yẹn máa kọ́ fún mú ẹ ní ọ̀rọ̀. Ó dà pé o ti mu igbó SAMLARY, ó dà pé o ti mu igbó, ó dà pé ó ń dì ẹ́ SAMLARY ṣẹ́yìn kan ṣépè fún ẹ torí question tí mo expect kó máa bèrè lẹ́ni ni wípé ẹ bá wa pé àwọn tí Mohbad wà lọ́dọ̀ wọn lọ́jọ́ tó kú, a fẹ́ mọ àwọn tó gbé travel, a fẹ́ mọ àwọn tó wà pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tó kú. Ó dá ẹ̀pọ̀ ló fẹ́ dẹ̀ láàmú SAMLARY ṣá. Abẹ́ ìgbà mi ọmọ gbà mí wọ́n lọ́mọ kú ìwọ ló pààyàn, ó lọ pé 2 years, ó wá jáde ní 2025. Meanwhile bàbá ọmọ yẹn ó ti kọ́kọ́ clear pé wọ́n kọ́ ló pọ̀ mọ́ òun. Bàbá ọmọ ti wá jáde sìn pé kán tún ẹgbẹ́ wá pé kán má release ẹ, ó ṣeéṣe wọ́n ló pa ọmọ òun. Ó wá jáde ó wá lẹ̀ pàdé ẹ̀kan tí Naira Marley máa sọ̀rọ̀, ẹ̀kan péré tí Naira Marley máa sọ̀rọ̀, ó ní wípé kán get gbogbo àwọn èèyàn 13 tó wà pẹ̀lú Mohbad. That was a good one. Ó wá jáde 2025, ó wá ń sọ fún wa wípé ìwọ àti ẹ pàdé. SAMLARY má yẹ kéṣù lu èmi àti ẹ torí onídìgbà tí gidi, ìgbà tí tó máa fi ọwọ́ méjèèjì pa ẹ́ pọ̀ bóòsì onídìgbà tí ó dùn mí pé mi mọ̀ ẹ́, ó dùn mí pé mi láwọn tó mú ẹ. Ó dùn mí pé mi mọ̀ bí mo ṣe lè get across sí ẹ torí màá kọ́kọ́ fi èpè, màá kọ́kọ́ fi pọ̀fọ̀ ránṣẹ́ sí ẹ náà. Ìwọ àti ẹjọ́ wá lọ, ẹjọ́ wá dé, ẹjọ́ wá ṣe, ẹ wá pàdé ní club. The same game. Àdótò ṣìtọ́ ẹ pé this lover ó máa rotate ẹni nínú ìṣòro kan, a máa rotate ẹ, ó máa ṣàlàyé ara ẹni. Level tó wà yìí, call out and let them come and defend themselves if truly your hands are clean from Mohbad's death. Muti Atadedoja, SAMLARY ní orí ọ̀fẹ́ àti jókòó àti grant interview. Ó wá sọ ní 2025 ẹ pàdé, mo pàdé ẹ ní club, òun ló competition, èmi náà competition, mélòó la fẹ́ gbọ́ yẹn. So there is no development, there is nothing you've been doing. Pẹ̀lẹ́ o, pẹ̀lẹ́. Nígbà tó ń ṣe ti tèmi, ibi tí èrò èèyàn ti bà mí jù, mo ní brother mi tó súnmọ́ mi bí iṣan ọrùn, òun ló sọ pé kí lọ withdraw kó l'Adékúnlé Adéníjì, òun ló sọ pé kí lọ withdraw. Àṣé time yẹn wọ́n fi báyìí time kán lè fi yanjú ẹ̀ ní DPP lè gbàgbé. Ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì, ìgbà tí mo rí pọ́n ti dùn mí dẹ́tì, tó ti dùn mí dẹ́tì, mo dẹ̀ yìí wá ta. At least Nigerian police, you all did your thorough investigation. I want you to tell the whole world the truth of Idu matter. And I never kept quiet until they clear my name. SAMLARY, I don't want to see you on this cyberspace. Save us from your crap.
ó wá pa ó wá nà ó wá gbé. Are you okay? Are you normal? Ó wá gbé, ó wá pàdé ẹ̀, ó wá nà, ó wá tì. Ìyẹn nìdí ògùn tó yẹ kó ti lọ. Kó ti fi hàn ọmọ Nàìjíríà wípé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tí bá mọ̀ ní kòkú Mohbad báyìí ni kó ṣe rí. Ìyẹn jẹ́ di Ọya, ìyẹn jẹ́ di Ọbàtálá tó yẹ kó lọ. Ó lọ Mẹ́kà jù mí lọ ni. Nígbà tó kun àtòsí dé tí mo mọ̀ pé fẹ́ pa mí. Wọ́n fẹ́ fún mi lórúkọ tí ò ń ṣe tèmi. Mo kọ́kọ́ sọ fún gbogbo wọn, ẹ má pè mí lálàájá tẹ́ bá fẹ́ ṣe orí burúkú ń bí. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbé ìwo síta because mo mọ̀ wípé my name is my brand. My brand is my life. I have fought for it. I built my brand with empty stomach. I built my brand with no roof on my head. tó ẹ̀yin tèmi ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọnù fídíò yìí ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbú èyí tí Lizzy Anjorin bú SAMLARY nínú fídíò yìí ẹ̀yin èèyàn ǹjẹ́ Lizzy Anjorin ò ti fọwọ́ fa wàhálà báyìí kí ni ẹ rò pé SAMLARY ó sì fèsì fún Lizzy Anjorin ẹ̀yin èèyàn ẹ pàdé wa ní comment section kí a lè sọ nípa ohun tí ẹ lérò. Àdótòṣì dẹ̀ dé bí o lè dé lóru ó fẹ́ fogun jà mí gbogbo ohun tí mo jẹ́ láyé ó fẹ́ bàjẹ́. Mo ní ẹ kó ṣe ní that anybody tó bá tún pè mí lálàájá ẹ má